ọlọ́run tí ò ṣe yín ní àáfà gáfàtíagá núndọmọnú sínsùnkún sí ganusi ọlọ́run tí ò ṣe yín ní àáfà ganusi ní àná tí ò ṣe yín ní àáfà ganusi lọ́jọ́ tèmi Imam Ọ̀fà ọlọ́run yẹn kò ní ṣe yín ní àáfà ganusi lọ́jọ́ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. lórí ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára lórí ọ̀rọ̀ yìí pé àwọn àáfà wọ́n lílé bàbá mi ńlẹ̀ wọn ò lọ síbẹ̀ wọ́n lílé ìyá mi ńlẹ̀ wọn ò lọ síbẹ̀ ọ̀dọ̀ mi ló wá ganusi orí ọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣẹ́rí bàbá ní pé ká fi tọ̀tẹ̀kún ká tún yọ tọ̀tẹ̀ kúrò King Wasiu Ayinde wọ́n ṣe ohun tó kù díẹ̀ káàtó ṣẹ́rí àwọn àáfà ganusi náà àwọn náà lẹ́bi ṣùgbọ́n kí tó wá lọ sọ́dọ̀ àwọn àáfà ganusi ẹ jẹ́ n kọ́kọ́ fún King Wasiu Ayinde ní ọ̀rọ̀ tiwọn mo fẹ́ kẹ́ bá fi share fídíò yìí ó dé ọ̀dọ̀ King Wasiu Ayinde ṣe King Wasiu Ayinde ṣe rí lóòótọ́ àti lódodo ọ̀rọ̀ tẹ́ sọ wípé àwọn àáfà wípé wọ́n lọ́dọ̀ dáàdì yín bẹ̀ wọ́n lọ síbẹ̀ wọ́n lílé mọ́mí yín bẹ̀ wọ́n lọ síbẹ̀ kì í ṣe pé bóyá fi tàbùkù bá gbogbo àwọn àáfà ní tilẹ̀ tọ́lọ́hún kì í ṣe pé bóyá ẹ mọ̀ mọ́ sọ pé mo fẹ́ fi tàbùkù bá àwọn àáfà àwọn ọ̀rọ̀ ló kómokómo rò wá tí ẹ fi sọ ọ̀rọ̀ débẹ̀ ọ̀rọ̀ ló kómokómo rò wá tẹ́ fi sọ ọ̀rọ̀ débẹ̀ yẹn ṣùgbọ́n gbà tí wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn tí wọ́n ti wá gbé káàkiri tí wọ́n ti fọ́n káàkiri ìgbà tó dẹ̀ di ọjọ́ kẹjọ tí wọ́n wá ń ṣe àdúrà fún ìyá yín tí àwọn àfáà wa ṣe Sheikh Farouk Oníkìtìpá Mufti Ìlọrin tí ó wá dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn pé òun rí àwọn awuyewuye kan tó ń lọ lórí ayélujára nípa pé ẹ tàbùkù bá àwọn àfáà bàbá yẹn ti wá tún ọ̀rọ̀ yẹn ṣe pé pé ó dà tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ o àbí kò rí bẹ́ẹ̀ o bàbá yẹn sọ pé àwọn tí ẹ sọ àwọn sọ̀pọ̀ sí pé kò lè pọ́sibù kẹ́ tàbùkù bá àwọn àfáà ìgbà tí bàbá yẹn tí ó ti lé páàsì yẹn lẹ̀ orí páàsì tí wọ́n múlẹ̀ yẹn orí ẹ̀ ló yẹ kẹ́ sọ̀rọ̀ lé lórí kẹ́ dẹ̀ go straight pé kì í ṣe bẹ́ẹ̀ lórí o ọ̀tọ̀ làníyàn tí ẹ̀yin fi sọ ọ̀tọ̀ làníyàn tí àwọn èèyàn fi ń gbé kiri ó tó kẹ́kọ̀ọ́ tún ọ̀rọ̀ yẹn ṣe ṣùgbọ́n ẹ wá ìgbà tó wá fún yín ní máìkì ẹ wá dúró nídìí pé ẹ mọ ohun tẹ́ ń sọ ní ìwà tí ó dẹ̀ níbẹ̀ ṣẹ́rí King Wasiu Ayinde kí nìkan ni mo kàn rí nínú ọ̀rọ̀ yín kí nìkan ni mo rí nínú ẹ̀ ní pé tèmi ní fíìmù tèmi ò tèmi rí nínú ẹ̀ ní pé mo rí pé ẹ máa ń ní ẹni mission yìí pé mo rí pé ẹ máa ń ní nígbàgbọ́ yìí pé kò sí ohun tó ń pè ní grace pé kò sí wípé nǹkan kan wà tó ń pè ní oore Ọlọ́run pé oore ọ̀fẹ́ Ọlọ́run mo rí pé ẹ nígbàgbọ́ nú ẹ̀ torí pé mo máa rí yín gbà mí bíi pé gbogbo ohun tí a ṣìfún ní ayé yìí mímọ̀ ṣe yín ni ipe ẹ ní believe nínú pé grace ipe ẹ ní believe nínú pé oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ máa rí pé mo máa rí pé ẹ máa rí ní ìrírí pé gbogbo tí mo wá sí lọ́jọ́ tèmi ìmọ̀ mi ni ọgbọ́n mi ló débẹ̀ ìrìn mímọ̀ ṣe mi ni ìrìn ẹsẹ̀ mi ló débẹ̀ ìrìn tí mo rìn ló débẹ̀ ṣé ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín King Wasiu Ayinde ṣé rí àwọn kan wà ní ayé yìí tí wọ́n ní jù yín lọ tọ́lọ́run òdì ẹ̀wòbí tán wà àwọn ẹ̀dá kan wà ní ayé yìí tí wọ́n ṣògùn jù yín lọ tí Ọlọ́run òwòbí tán wà tọ́lọ́run òsì ẹ̀wòbí tán wà ṣé rí àánú lẹ́rí gbà orí ọ̀fẹ́ lẹ́dẹ̀ rí kódà àánú ti ẹ̀rí gbà ní music industry ní Fuji industry ní Fuji temple àánú ti ẹ̀rí gbà kò sẹ́dà tó rí tó máa kó lẹ́yìn olórin kan tó dẹ̀ tí ó máa tó wá great débi pé tí gbogbo àwọn tó kù máa wò wájú kò sí olórin tọ́lọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn ẹ̀yin nìkan ni ẹ rí orí ọ̀fẹ́ yẹn gbà ẹ̀yin nìkan ni ẹ rí orí ọ̀fẹ́ yẹn gbà ṣùgbọ́n ẹ máa rí pé gbogbo tẹ àṣìf pé mímọ̀ ṣe ni agbára yìí ni ṣẹ́yìn ẹ̀dá tó bá tẹ̀ ti ń gbé orúkọ bẹ́ẹ̀ sí ọkàn tó bá ti ń gbé orú ìwà bẹ́ẹ̀ tó bá ti ń gbé wọ̀ gbogbo èèyàn tó bá sọ́nà ní tó bá ń jẹ́ ìyà tó bá wá sọ́dọ̀ ẹ̀ á máa rí wọn gẹ́gẹ́ bí pé wọn serious ni ò jẹ́ kán lówó wọn serious ni ò jẹ́ kán ríṣe àìbìkítà wọn àìwákùnrin ẹsẹ̀ wọn ni ó jẹ́ kí wọ́n wà gẹ́gẹ́ bọ́n ṣe wà ṣùgbọ́n ẹni tí kò bá ń kí ń gbérù yẹn sọ́kàn á máa ní àánú àwọn èèyàn ní ojú ṣé ń gbọ́ mi ṣé wá rí kí ní kan tí mo dẹ̀ tó wá fẹ́ pè ní sákèsì ni pé ṣé rí mo fẹ́ kẹ́ máa rántí pé ìgbà kan lẹ́ẹ̀jẹ́ kankan nísìnyí náà bẹ́ẹ̀ tún jẹ́ nǹkan ṣùgbọ́n ẹ tún máa ríra yín pé ẹ tún jẹ́ nǹkan náà ṣé ní tẹ́ bá ti ń gbé nǹkan gbólóhùn tí mo sọ tẹ́ bá ti ń gbé sí mind ẹ ní àwọn ayé wọn nílé máa fẹnu àbùkù wọn nílé máa ta lù yín nítorí ẹ máa ríra yín pé bí bẹ́ẹ̀ jẹ́ nǹkan torí pé mo fẹ́ kẹ́ máa mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ nǹkan lọ́jọ́ tèmi lójú ara yín tẹ́ jẹ́ nǹkan lójú àwọn kan bẹ́ẹ̀ náà mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ jámọ́ nǹkan lójú àwọn ẹlòmíì no matter how nǹkan tó ń kẹlẹ̀ ní lójú àwọn kan kódà ẹ̀ jámọ́ kankan bẹ́ẹ̀ ohun tẹ́ ṣe níwájú Sheikh Farouk Oníkìtìpá yẹn ohun tẹ́ ṣe ń bẹ̀ yẹn tẹ́ ṣe ń wájú yẹn tẹ́ni kókó lójú ọ̀rọ̀ yẹn kó máa bá programu Fìdáù ìyá yín lọ pé kó máa bá programu yẹn lọ ohun tẹ́ ṣe bẹ̀ yẹn mo fi Ọlọ́run Olódùmarè mo fi búra mo fi ọjọ́ tó máa pè mí nìkan sáré mo fi búra mo fi ifá tí mo nígbàgbọ́ nú ẹ̀ mo fi búra ohun tẹ́ ṣe yẹn mo fi Ọlọ́run Olódùmarè búra ẹ lè bá Imam of Adonru ẹ̀ wò mo fi ọjọ́ tó máa pè mí nìkan mo fi ifá tí mo nígbàgbọ́ nú ẹ̀ mo fi búra ẹ lè bá Imam of Adonru ẹ̀ wò kó wà fún yín ṣéǹjì yín lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ló máa kó ṣéǹjì yín fún yín torí pé ó máa bring yín down ó máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀ jámọ̀ kankan ó máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀ jámọ̀ kankan rárá ó máa bring yín down wọ́n pẹ̀lú tó jẹ́ pé mo fi láti Imam of Adonru ṣùgbọ́n kì í ṣe pé bóyá mo blame Sheikh Farouk Oníkìtìpá ní bọ́n ṣe ń bá program yẹn lọ torí pé Ọlọ́run Olódùmarè tó dá Ṣàngó lẹ́ni líle òun náà ló dá Ọ̀rúnmìlà léèyàn tó ní sùúrù so ìwà wa kò lè papọ̀ mọ́ra wọn mo like bí bàbá Sheikh Farouk Oníkìtìpá bọ́n ṣe máa ń bá program yẹn lọ tó kúrò orí ọwọ́ yẹn tó pẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀ rárá tó ra ń bá program ṣùgbọ́n tó bá jẹ́ pé Imam of Adonru ń tẹ́ ṣe yẹn ẹ máa gba ṣéǹjì ẹlẹ́kùnrẹ́rẹ́ nítorí pé kí ló fà tí mo fi like Imam of Adonru ni pé kí ló fà tí mo fi like Imam of Adonru lọ́jọ́ tí àwọn ẹbí Davido Adeleke family lọ́jọ́ tí wọ́n ṣe program kan mi mọ program yẹn wọ́n wá pé Imam of Adonru ìpè kó wá ṣe wáàsí mo fi Ọlọ́run Olódùmarè búra Imam of Adonru báyìí ó ṣe wáàsí yẹn báyìí kò wé pé wọ́n jámọ̀ kò wé pé àwọn ẹbí Adeleke pé wọ́n jẹ́ olówó ó bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí tó ń bá wọn wí ó ṣe wáàsí tó dídì iná kíjù wọn ìjókòó mbẹ́ tó ń rún wọn gidi tó ń rún wọn mọ́ ìjókòó tó ní wọn mọ́ ó dídì rún wọn mọ́ ìjókòó ibẹ̀ ọ̀rọ̀ bá sọ̀kò yìí tó ń mú dání ẹjọ́ kan yìí òun àyè sọ̀nà pé tó bá dọ́jọ́ bí ẹ má pè mọ ohun tó fi mọ àfáà nìyẹn ibi tó ti mọ àfáà nìyẹn kálá àwọn àfáà èmi ni
láwọn àfáà mi ni irọ́ lọ́wọ́ máa kán orú àwọn ẹbí Adeleke yẹn tó bá ṣètò rí opportunity débẹ̀ lásán ọmọ hype wọn ni ṣùgbọ́n bàbá yìí Imam Ọ̀fà ó ṣe wáàsí tó jẹ́ pé ó fi ọ̀rọ̀ bá wọn wí ó jẹ́ ibẹ̀ ló ti ṣe wáàsí kan ibẹ̀ ló ti sọ ìtàn kan ìtàn eku àti kìnìún nígbà tí kìnìún tó lóun fẹ́ pa eku tẹ́kù ní pé kó má pa òun pé òun dẹ̀ sì lè wúlò fún tó jẹ́ pé ìgbà tí kìnìún wá bọ́ sínú ìṣòro eku ló pàpà wá yọ nínú ìṣòro ọjọ́ yẹn ló jẹ́ àtọ́jọ́ mo ti gbà fún ṣéèkì Imam Ọ̀fà ipe àfà lẹ́ni mo wá bẹ̀rẹ̀ fún Imam Ọ̀fà ọlọ́run tí ò ṣe yín ní àfà Gafatiaga núdòmọ́nù sínsùnkún sí Ganusi ọlọ́run tí ò ṣe yín ní àfà Ganusi ní àná tí ò ṣe yín ní àfà Ganusi lọ́jọ́ tèmi Imam Ọ̀fà ọlọ́run yẹn kò ní ṣe yín ní àfà Ganusi lọ́jọ́ ọ̀la pẹ̀lú ògbọ́n náà kò ní ṣe yín ní àfà Ganusi tó bá sọ̀rọ̀ àwọn àfà lára àwọn àfà tí mo fọwọ́ sọ̀yà pé lójú ọlọ́run báyìí wọ́n sọ̀rọ̀ ṣáàrí ẹ̀yin àfà tí ẹ wá ń Ganusi nǹkan ní nǹkan bí tí wọn pè yín tẹ́ máa sábà tẹ́ máa tẹ́ ìjòyè kọ́nọ́kọ́nọ́ ọ̀rọ̀ wá pẹ̀yìn náà kí ló dé tí ó jẹ́ pé ẹ̀ kì í hùwà àwọn àfà ọjọ́ wọn àná ṣé bí bàbá Sheikh Adamu ṣé bọ́ fi ẹ̀sìn Islam lẹ̀ lọ́rí ṣé bí bàbá Alágbàjì àná ṣé bọ́ fi Islam sílẹ̀ lọ́rí ṣé bàbá Kamaldeen ṣé bọ́ fi Islam sílẹ̀ lọ́rí ṣé bí bàbá Ìdásàlátì ṣé wọ́n yẹ fi Islam sílẹ̀ lọ rí kò sẹ́ni tí ó mọ̀ pé àáfà kí wọ́n ti pè àáfà ọmọ yìí politician yìí tó dolóògbé yìí Abíọ́lá wípé Sheikh Adamu ló ń ṣàdúrà fún nígbà tó dé stage kan Sheikh Adamu pé wọ́n pè Abíọ́lá bó ṣe ní owó tó wọ́n pè wọ́n worship owó ẹ̀ wọ́n bá sòdodo ọ̀rọ̀ pé ìdí politics tó ń lọ yìí politics tó ń ṣe yìí kò sọ́nà bẹ́ẹ̀ fún ẹ pé o lè di president kó jábọ́ ń bẹ̀ kálẹ̀yìn àfáàsì ni ẹ sì máa pọ́nrọ́ ni tẹ́yìn máa fọlọ́kọ̀balẹ̀ tẹ́ máa gbowó tẹ́ máa tàn tẹ́ máa gbowó bẹ́ẹ̀ bàbá yẹn wọ́n sọ òdodo pẹ̀lú ẹ̀ bóun kó gbọ́ bóun kó má gbọ́ ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè mọ̀ pé wọ́n sọ tí wọn nígbà ayé Sátìlì Sambo arákùnrin kan wà tó ń pè ní Tẹ́júmọ́lá Onírin bó ṣe ní owó tó wọ́n Sátìlì Sambo ó wá kó àwọn ọmọ kéwú wọ́n gbọ̀nà lé kíní lọ ilé Tẹ́júmọ́lá Onírin ìjẹ̀dó pé Sátìlì Sambo Sheikh Sátìlì Sambo kọ́lọ̀ fọ́run kẹ ipe kó wá ṣàdúrà fóun nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ àdúrà lọ láyé ìgbà yẹn sẹ́lúlà ni wọ́n lò nígbà yẹn kò tí ì sí fóònù Tẹ́júmọ́lá Onírin wọ́n sọ fún Sheikh Sátìlì Sambo pé ipe kó máa bá àdúrà lọ pé òun fẹ́ lọ ṣe mítìn òun fẹ́ lọ àtẹ́ǹtì sáwọn kan kó fẹ́ lọ ṣe mítìn ibi tí bí Tẹ́júmọ́lá Onírin bó ṣe dìde báyìí Sheikh Sátìlì Sambo sọ pé ó yá gbogbo ẹ̀yọ́ ẹ̀ka sílẹ̀ gbogbo alùpùpù ó yá pẹ̀lẹ́ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ibẹ̀ ni Tẹ́júmọ́lá Onírin ibẹ̀ ló ti wá ń bẹ Sheikh Sátìlì bí akílódé gbára kan ìgbà tí Sheikh Sátìlì tó máa da lóhùn ó ní èèwọ̀n òun ṣàfàtì ní akéwú dalẹ̀ ìwọ ló pé òun pé kóun wá ṣàdúrà fún ẹ wàá wà lórí ìjókòó ní àjọ máa ṣàdúrà lóhùn ìṣọmọ kéwú àwọn ọwọ́ tó lò yẹn tó bá òun lò yẹn àgbà àfà lòun àwọn ọmọ kéwú ló lè bá máa dọ́rù yẹn wò òun ṣe ọmọ òun ìṣọmọ kéwú ó control kíní máa yìí Tẹ́júmọ́lá Onírin ó control ẹ̀ débi pé wọ́n jọ bẹ̀rẹ̀ àdúrà ìwọ́n ẹ̀jọ̀ parí ẹ̀ náà ni kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ lọ àtẹ́ǹdì sí àwọn tó kù pé yẹ kí àfà bó ṣe yẹ kí àfà ṣe máa ṣe nìyẹn kì í ṣe àwọn olówó lẹ́mọ̀ máa worship àwọn wọ́n máa mú gẹ́gẹ́ bí amúnisìn ní ọjọ́ kan náà mo rí fídíò kan lórí screen bàbá yìí MC Musiliu lọ́jọ́ tí wọ́n ṣe birthday kì í ṣe pé bóyá wọ́n fẹ́ lójú wọn kàn ṣe birthday yẹn bí ọjọ́ bí mo bí pálọ́ kínní àfà tó wá síbẹ̀ lóríṣiríṣi ní set of people wọ́n kàn wá ní àwa ṣàdúrà fún yín ni eléyìí náà wá àwa ṣàdúrà fún yín ni tọ̀hún náà wá àwa ṣàdúrà fún yín ni eléyìí náà àwa ṣàdúrà fún yín ṣé gbogbo yín ni wọ́n pè kò dẹ̀ sí méjì tó ń wá tí ẹ̀ ń wá ń bẹ̀ ni pé tó bẹ̀ ti mọ̀ pé ẹ ti mọ̀ pé MC Musiliu ó jẹ́ máa yẹn jẹ́ wọ́n ti mọ̀ pé máa yẹn jẹ́ cheerful giver pé àfúnni máa wò bẹ̀ owó gangan ni wọ́n wá kò sí tó náà wọn pàtẹ́ mọ̀ pé èèyàn ṣọjọ́ pé kì í ṣe pé bóyá ó pe wa ó pe lérè gbé just pardon party pẹ̀lú àwọn ohun pẹ̀lú àwọn tiẹ̀ kò sí ohun méjì tó náà yín ẹ lè mú fóònù kẹ́ni àdúrà yẹn gbàgbára kan kòrò kan àmọ́ torí owó tẹ fẹ́ gbà torí ẹ̀ lẹ́fi gbéra yín lílé dìde bẹ́ẹ̀ ṣe máa ṣe káàkiri náà ẹ̀yin àfà Ganusi tẹ máa ń dúró báwo wá ni wọ́n wá ṣe ní fi yín pa tí wọ́n máa fi yín pa káàkiri so ẹ̀yin àfà Ganusi Ọlọ́run ayọ̀ yín kúrò nípò Ganusi o Ọlọ́run ayọ̀ yín kúrò ńbẹ̀ àmọ̀ràn tẹ́mi fẹ́ fún yín ni pé ẹ wo àwòkọ́ṣe àwọn àfà ọjọ́ wọn àná tẹ̀lé nǹkan táwọn náà ọwọ́ tán fi lélẹ̀ òun ni kẹ́ máa bá lọ ẹ má bàrà yín jẹ́ torí àtẹnujẹun tẹ́fẹ́ jẹ ẹ má bàrà yín jẹ́ ẹ̀yin lẹ́yìn máa sàbáyá lé ẹ̀yin lẹ́yìn ẹ máa ní àdúrà wa náà ló ń gbà lórí yín àdúrà wa náà ló ń gbà ẹ mú wà àdúrà wa ẹ ṣe lọ gbàdúrà fún àwọn tó kù díẹ̀ káàtó fún ẹ jẹ́ pé àwọn títí ẹ ti da lẹ máa lọ ń gbàdúrà fún ó yẹ báwọn títí ẹ ti da lẹ máa lọ ń gbàdúrà fún ẹ lọ wá àwọn tó kù díẹ̀ táyé wọn kù díẹ̀ káàtó kẹ lọ máa gbàdúrà fún àwọn ẹ̀ náà ó lè ní ó lè àtẹnujẹ mo yẹ mọ̀ pé àwọn àfà gidi wà ẹ̀yin lámúnibú ni àfà tó máa mú jẹ́ kí àwọn èèyàn bú àwọn àfà gidi mo mọ̀ pé àwọn àfà gidi wà ṣùgbọ́n èmi ò wá ní ti torí pé mo jó níṣẹ̀ṣe torí pé mo wá lóòótọ́ ọ̀rọ̀ kí má sọ èmi máa sọ ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ òdodo ò lè wá dé ká má bára wa sọ bí àníyàn bó ṣe jẹ́ nìyẹn orúkọ tèmi ni Prophet Anaconda ibà ṣègùn wa ìṣẹ̀ṣẹ̀ làgbà ìṣẹ̀ṣẹ̀ àgbèwà ire o.